ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tó ń rí sí ọ̀rọ̀ jìbìtì lílù lágbègbè ìkòyí nípínlẹ̀ èkó ti náwó gan àtọ̀nà Cynthia chioma obìnrin ẹni ọdún mọ́kànlélógún kan fún ẹ̀sùn jìbìtì lílù. òyìnbó ọmọ orílẹ̀-èdè Jámánì kan ló lù ní jìbìtì ẹgbẹ̀rún lọ́nà okòólérúgba owó dọ́là $220,000 pẹ̀lú ìlérí pé òun yóò fẹ́ ẹ. àfúrásì ọ̀hún tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nínú ìmọ̀ nípa ètò ọrọ̀ ajé níléèwé gíga Nnamdi Azikiwe yunifásitì Awka nípínlẹ̀ Anambra lọ́dún 2019 tó sì ń pe ara rẹ̀ ní oníṣòwò àti akọ́ṣẹ́mọṣẹ́ arìnrìn oge tán ọmọkùnrin ẹni 50 ọdún 50 years yìí lórí ayélujára. báyìí ni àjọṣepọ̀ bẹ̀rẹ̀ láàrin ọkùnrin òyìnbó yìí àti Cynthia tí ọkùnrin náà sì fọkàn tán. èyí ló mú kó máa fún un ní owó àti àwọn ẹ̀bùn míì lóríṣiríṣi. láti lè mú ìfura àti iyèméjì kúrò lọ́kàn ọkùnrin náà, obìnrin yìí tún mú ọkùnrin ará ilẹ̀ Jámánì yìí lọ mọ àwọn òbí ẹ̀ nílùú Ikọ́tàbàsì nípínlẹ̀ Akwa Ibom. níbẹ̀ làwọn òbí yìí ti fún àwọn méjèèjì ní àdúrà tí wọ́n sì ṣèlérí pé àwọn ti yọ̀ǹda fún un láti fẹ́ ọmọ àwọn. lẹ́yìn èyí ni Cynthia bá ọkùnrin tó kó sí i lọ́wọ́ yìí sọ̀rọ̀ pé kó padà sílùú wọn ní ìgbáradì fún bí yóò ṣe kó wá sórílẹ̀-èdè Nàìjíríà. ó ní kó ta ilé ẹ̀ tó wà nílùú Stuttgart lórílẹ̀-èdè náà kó sì fi gbogbo owó tó bá tù jọ láti bẹ̀, owó ìfẹ̀yìntì rẹ̀ àti gbogbo àwọn owó tó ti ń rejọ pamọ́ ní gbogbo ìgbésí ayé ẹ̀ ṣọwọ́ sínú báǹkì òun kóun lè fi ra ilé táwọn yóò máa gbé bíi lọ́kọ-láyà ní Nàìjíríà níbí, táwọn yóò sì tún bẹ̀rẹ̀ ilé iṣẹ́ òwò tí yóò jẹ́ lórúkọ àwọn méjèèjì. àfi bí ẹni tó fi nǹkan sẹ́nu bí ọmọbìnrin yìí ṣe sọ fún àfẹ́sọ́nà rẹ̀ yìí náà ló ṣe tó sì kó owó tó tó ẹgbẹ̀rún lọ́nà $200 ṣọwọ́ sínú àsùnwọ̀n ọmọbìnrin yìí. nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà SP Èyítáyọ̀ Johnson fi léde lọ́jọ́ 19 oṣù kẹrin ọdún yìí ló ti ní ìlérí tí àánú máa ṣe fọkùnrin náà ni pé òun máa fẹ́ ẹ lẹ́yìn tó pè é láti wá sílẹ̀ Nàìjíríà láìmọye ìgbà tó sì ń kó ọ̀rọ̀ sí i lọ́pọlọ pé kó máa kó bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pátápátá káwọn lè máa gbé papọ̀ bíi tọkọtaya nìyẹn gbà sí lẹ́nu tó sì kó owó ńlá sí àkáǹtì rẹ̀. lásìkò tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò, afurasí yìí jẹ́wọ́ pé lóòótọ́ lọkùnrin tóun lù ní jìbìtì fi ẹgbẹ̀rún lọ́nà $200 sínú àpò báǹkì òun. ó tẹ̀síwájú pé òun ti lo díẹ̀ nínú owó náà láti fi ra ilé ìgbàlódé ńlá oníyàrá méjì kan ságbègbè Sara Estate Ikọ́ta Fìlà Lekki Phase 2 nípínlẹ̀ Èkó. ó lóun tún fi díẹ̀ lára owó yìí ṣọwọ́ sí màmá òun nílùú àwọn láti fi kún ọjà tó ń tà kí okòwò rẹ̀ lè gbòòrò sí i. lẹ́yìn náà lòun tún sanwó ọsibítù bàbá òun níbẹ̀. alukoro ọlọ́pàá yìí ní ìwádìí ọ̀rọ̀ náà sì ń tẹ̀síwájú. Monísọ́lá Sàká ló ṣàkójọ ipò ìròyìn náà fún Aláròyé online television.